Mi ò, àtúngbé kàyéfì wá o. Nínú àwọn ìbẹ́ta, ṣé wọn pé ó ti péjọ mẹ́ta tí a máa ń sọ fún wa pé ṣé àwọn ìbẹ́ta wà ṣá, àwọn ìbẹ́ta wọn náà wà. Ẹ̀sìn ní ìsí Naomi tí wá sáàfin, tó wá sáàfin. Ẹ máa gbàdúrà pé kó má jẹ́ kí Naomi má torí nǹkan tó tún máa bínú tó tún máa sá padà. Ó tún lè lo 3 days kó tún sọ pé òun tó kankan bí òun ní. Ṣé léyìí tó tún wà nílẹ̀ ìtàn tún ṣe? Ṣé kò tún yẹ kí ọmọ ọlọ́mọ kó pàṣẹ fún jà lọ láàfin báyìí? Kí má ṣe kékeré. Mo sọ fún wọn pé ó tún ní kàyéfì mọ́ ìtì tó fẹ́ san fún wa ní ìtàṣẹ̀ ìṣetán yìí. Wọ́n ní the same olórí àgbàlagbà màmá 70 tó yẹ kó máa gbádùn, tó yẹ kí kábíyèsí kó máa tọ́jú ẹ̀ kó máa ṣe. Gbogbo ọmọ tó bá bí láàfin tó rò tí mọ̀ pé òun ò lè rọ́wọ́ mú láti bí ọmọ kankan fún kábíyèsí. Bóyá òun náà tó fẹ́ bí miracle child bíi ti Mariam. Torí gbogbo géèmù tá à ń gbọ́ tán ní Mariam ń pa ní ààfin. Ó lágbára. Pẹ̀lú tòun yìí, ó tún fẹ́ gbọ́ sí another dimension yẹn. Ìtàn pé tó pé rẹ̀ ní ìkànnà àwọn túláàsì kan kú báyìí náà ń pè wọ́n. Wọ́n lánàá àwọn àlè kábíyèsí. Tó fẹ́ fi ìrúgbà àbùkún tó ń fẹ́ ọmọ inú wọn. Ló bá di pé ṣe la tún gbọ́ pé àwọn ọmọ ìbẹ́ta ibi tán wà ní palace kábíyèsí ní chamber kábíyèsí. Ó dàbí pé wọ́n ní Naomi gòkè lọ tó lọ rẹjú lókè. Naní dẹ̀ wà pẹ̀lú àwọn ìbẹ́ta o. Ní ìsàlẹ̀ wọ́n ní bẹ́ẹ̀dì kíní baby cot àwọn yẹn pé wọ́n máa ń gbé wá sí ìsàlẹ̀ tó máa ń ṣeré. Wọ́n níbi tó wà ní ìsàlẹ̀ ni tí ìyá wọn dẹ̀ wà lókè. Ṣé wọ́n mọ̀ pé ẹni tó ń ṣọ́ ni tá ò ṣọ́ kọ́lọ́n kó gbà wá. Wọ́n ní bí Rónkẹ́ ṣe tó pàápàá púpọ̀ ṣe bọ́ sí chamber. Wọ́n ní eléyìí tán pè ní Naní kọ́lọ́n kó gbà wá. Gẹ́gẹ́ bá ṣe sọ pé kọ́lọ́n kó ṣọ́ wa lẹ́ni tí kó gbà lọ́rin ẹni tó ń ṣọ́ ni tá ò ṣọ́. Wọ́n ní Naní according to nǹkan tó ń sọ allegedly àbá wọn wà ní ààfin. Wọ́n ní Naní sọ pé òun lọ sí tọ́ílẹ̀tì. Wọ́n ní àwọn ọmọdé wà nínú palace ní chamber nísàlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá gbọ́. Wọ́n ní bó lórí Rónkẹ́ ṣe wọlé tó dẹ̀ gbé kan náà àwọn ìbẹ́ta yẹn tó fẹsẹ̀ fẹ́. Ó ti lọ páàkì mọ́tò ẹ̀ sí outside gate. Ó ṣe bí ìkọ̀tà gbọ́ wọ́n ní ṣe ló dẹ̀ gbé ìkan nínú àwọn ìbejì ó di lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Wọ́n ní pé inú àwọn security wọ́n wá rí lórí tó ń wọ àwọn olórí counterfeit kan kó báyìí àwọn kábíyèsí ìyẹn olórí Rónkẹ́. Wọ́n ní security mama níbo lẹ ń gbé àwọn ìbẹ́ta lọ, níbo lẹ ń gbé àwọn ọmọ tó wọ́n mọ̀ pé àwọn pé Naomi lò pé kan náà ọmọ Naomi ni olórí Rónkẹ́ gbé dání. Ó kàn kó sínú mọ́tò wọ́n sọ pé màmá níbo lẹ ń gbé ọmọ yẹn lọ. Ló bá ní wọ́n ní ṣe ló ṣe yàkà ó wá yàkà sí gẹ́gẹ́ bá ṣe gbọ́ wọ́n ní ṣe ló dẹ̀ yàkà sí security bó ṣe kó ọmọ yẹn sínú mọ́tò ló start mọ́tò ló lọ. Bí yẹn kàn ṣe sáré lẹ́lẹ́lẹ́lẹ́ gbogbo ń lọ wo Naomi nínú chamber torí mọ̀ pé kábíyèsí ò tiẹ̀ sí nílé. Wọ́n ní ṣe ní olórí Rónkẹ́ ṣe ló kó sínú mọ́tò tó gbọ́ ọmọ yẹn tó sáré lọ sí inú chamber tó sọ fún tó gbálẹ̀ pé madam pé queen wọ́n ti gbé kan náà àwọn ẹ̀pọ̀ wọn wá sọ pé abẹ́ gbé fún ni níbo lẹ ti rí. Wọ́n ní ó wá rí pórí kí ló ń jẹ. Wọ́n ní bí yẹn ṣe sáré jáde yẹn Naní ó sáré jáde níbi tó ti lọ wọ́n ló tọ́ sí tọ́ílẹ̀tì. Ó kàn ṣe pàdé ẹ̀ níbo lọ́mọ wa ọmọ kẹta yẹn gbóhùn rí Rónkẹ́ tó ń gbé lọ kí ló dé. Wọ́n ní bí bó ṣe pọ̀ sí ń sọ̀rọ̀ tó ń pariwo madam dà wọ́n ní madam wà lókè wọ́n ní bó ṣe jókòó kán lọ pé madam wá pé òun ró lórí Rónkẹ́ ọlọ́run má jẹ́ àárín kó ti gbọ́ ọmọ kan lọ pé bóyá ẹ̀yìn rẹ̀ gbé fà báà ló ṣe jẹ́. Wọ́n ní bí Naomi ṣe pariwo nìyẹn pọ́ ọmọ tà ní ọmọ
náà ní níbo ló wọ̀ lóun lọ yàgbẹ́ tá ní ó lọ yàgbẹ́ ó lọ sí tọ́ílẹ̀tì níbo ni gbọ́mọ sí. Wọ́n ní security sọ pé ṣé bóun náà mo wá ní kí n sọ fún pé mo rí tó ń lọ pé before you kán tó sá padà sí gate wọ́n ló ti drive lọ. Wọ́n ní bí Naomi ṣe bẹ̀rẹ̀ sí ní ń pariwo láàfin ni pé wọ́n tún ti bẹ̀rẹ̀ o, ara nǹkan tó ń lé òun láàfin nìyí o, pé wọ́n tún ti bẹ̀rẹ̀ wọ́n tún ti ṣe wọ́n ní kíákíá ló pe kábíyèsí wọ́n ní kábíyèsí dẹ̀ ti jáde látàárọ̀ ó lọ sí program. Wọ́n ní bí Naomi ṣe pe kábíyèsí nìyẹn pé kábíyèsí ara nǹkan tóun sọ fún yín wọ́n ti gbọ́mọ òun sọ pé òun wá sáàfin ẹni dandan ara nǹkan tó ń lé òun láàfin ni wọ́n ti gbọ́mọ láti yẹjọ́ yìí tí àwọn ọmọ tó ń wà jẹ́jẹ́ l'Àkúrẹ́ kò sí nǹkan kan tó ṣe wọ́n kí lòun dẹ̀ wá sáàfin fún wọ́n tún ti kí ọmọ kan mọ́lẹ̀ wọn kábíyèsí ní kí lòun sọ ó ní wọ́n ní Rónkẹ́ olórí Rónkẹ́ náà àwọn security ni wọ́n gbé Rónkẹ́ tó gbọ́mọ yẹn tó kó sí mọ́tò tó gbé lọ kábíyèsí ní ẹ̀fọn àbèdì bó ṣe wá pé wọ́n ní pẹ̀lú ariwo tí Naomi ń pa kábíyèsí ní kábíyèsí ò tiẹ̀ wà kò wà organize mọ́ níbi tí ó wà kò wà comfortable mọ́ ló bá ní pé kábíyèsí tètè padà kó ló pé àwọn ìyàwó túláàsì tẹ́lọ̀ fẹ́ lọ́sàn-án gan kẹ́ pé wọn kẹ́ pé Rónkẹ́ kó gbọ́mọ òun àgọ́kàn gbọ́dọ̀ ṣe ọmọ òun wọ́n ti ń jí ọmọ gbé láàfin pé Rónkẹ́ náà ti kọ́ṣẹ́ o Rónkẹ́ tún lòun tún fẹ́ máa jí ọmọ gbé bíi tàwọn Mariam bíi tàwọn Ashley Rónkẹ́ ti kọ́ṣẹ́ o kẹ́ ní kí Rónkẹ́ gbọ́mọ òun fóun o kábíyèsí tẹ́ bá fẹ́ kí ààfin yìí kó jóná lóye kan ní kó gbé ọmọ òun fóun wọ́n ní bí Naomi ṣe pa fóònù ni kábíyèsí wá pè padà kò tiẹ̀ dá wọ́n ló pè kábíyèsí wọ́n ní kábíyèsí pè kókó dá wọn lóhùn wọ́n ní ṣe ló ṣàǹké ní ààfin. At the end of the day wọ́n ní kábíyèsí pé Rónkẹ́ wọ́n ní Rónkẹ́ ò gbé kọ́ ó pe Rónkẹ́ ò gbé kọ́ bí kábíyèsí wọ́n ní kábíyèsí wá gba fóònù ẹ̀dùnmí tó wá fi pé Rónkẹ́ bí Rónkẹ́ ṣàṣẹ wá gbé fóònù yẹn kábíyèsí ní Rónkẹ́ ṣé ìṣe pé wèrè wà lórí ẹ̀ kí lọmọ lọ́mọ ń wá lọ́wọ́ ẹ̀ kóun tó lajú kó gbọ́mọ lọ́mọ fún kó gbé padà sí ààfin tó róun bọ̀ wọ́n ní ẹ̀gbọ́n nǹkan tó ní Rónkẹ́ sọ Rónkẹ́ ní kíni ó ní ṣèbí ìtorí pé bí bẹ́tà wá ní jẹ́ ká gbọ́rọ̀ fẹ́ fi máa intimidate torí bí bẹ́tà ní máa intimidate wà láàfin máa ṣe ṣẹ́ríṣẹ́ ara nǹkan tí kábíyèsí àti Naomi fi sọ pé àwọn ò ní fẹ́ gbé àwọn ọmọ yẹn gẹ̀gẹ̀ kán gbé àwọn yẹn sórí wọn sọ pé inú wọn dùn ju wọ́n ti sọ fún wọn pé kán má polongo àwọn yẹn kán má ṣe ara má polongo àwọn yẹn òun náà dẹ̀ rí yẹn tí gbogbo àwọn èèyàn béèrè pé bó làwọn ọ̀bẹ ta kí ni ìjọ mélòó náà yí padà sáàfin tí Rónkẹ́ ti kì kan mọ́lẹ̀ kí ló fẹ́ fọmọ lọ́mọ ṣe so wọ́n ní kábíyèsí ṣàpè wọ́n ló wá lo nọ́mbà ẹlòmíì fi pé Rónkẹ́ wọ́n ní Rónkẹ́ sọ pé tóun bá ti ṣe nǹkan tóun sọ fún kábíyèsí pé kó ṣe ní ààfin yẹn pé òun ò ní gbé ọmọ yẹn padà pé àfi tó bá dá òun lóhùn kábíyèsí ní kọ́ndẹ́ lóhùn pé kíní wọ́wọ́ wèrè ni kí ló fẹ́ fọmọ lọ́mọ ṣe gbé ọmọ lọ́mọ padà kó tó wá sọ gbogbo tíráàṣì tó ń sọ jáde lẹ́nu ló bá pa fóònù wọ́n ń ṣe ló pa fóònù pé kábíyèsí wa ní òkè pé kóun máa bọ̀ kóun máa wálé lórí létà ní kábíyèsí tó wá pé Naomi ò fẹ́ gbé fóònù ó pé kó fẹ́ gbé fóònù ó ní ṣe ni kábíyèsí ó wá pé kánú àwọn bodyguard òun ní ààfin pé kó bá òun gbé fóònù fún Naomi kóun àti Naomi sọ̀rọ̀ bí yẹn ṣe lo fóònù ẹ̀ fi gbé fóònù fún kábíyèsí yẹn nìyà pé kábíyèsí máa ń pè wọ́n ní gbé fóònù fún bó ṣe wá gba fóònù ni ló bá ní kó má wọrí pé òun ò ní pẹ́ dé òun ti pe Rónkẹ́ pé ó máa gbé ọmọ yẹn padà ní kíákíá ló bá sọ fún kábíyèsí ní pé kábíyèsí this time around tẹ́ ẹ̀ bá wá nǹkan tẹ́ máa ṣe tí nǹkan kan bá ṣe ọmọ pé ààfin yìí máa jóná o kólúkálukú lọ máa wábi tó fẹ́ gbé kóun á make sure kóun á sun ààfin yẹn nù wọ́n ní nǹkan tí náà mi ṣe mọ̀ pé ẹni tó ń tara ọmọ abiyamọ gbọ́dọ̀ ní ìtara ọmọ
wọ́n ní ńṣe ni kábíyèsí àti Naomi, wọ́n ní kábíyèsí ṣáà sọ fún Naomi pé kó ní sùúrù ó ní ṣáà bá mi lọ wá ọmọ tèmi wá. Wọ́n ní olórí Rónkẹ́, wọ́n ló ní pé wọ́n ní gbọ́ ọmọ yẹn wá àti tí kábíyèsí bá ṣe nǹkan tó òun fẹ́. Ṣé ẹ̀ ń ríṣẹ́ ara nǹkan tá à ń sọ ni. Tí Naomi bá sọ pé òun padà wá, ọmọ yẹn ń rí o, Naomi ń rí o, ó ń rí. The same Rónkẹ́ yìí náà, òun ló lọ gba ìwé tí Naomi ń kà tó gbọ́n dànù pé ìwọ kọ́ ni mò ń bá wí. Ó ṣà ń wá ọ̀nà láti wá Naomi níjà ní ààfin. Ẹ fi wọ́n lẹ̀. Ọlọ́run lolùdájọ́, òun ló máa dájọ́ yìí. Tí kábíyèsí bí apá kábíyèsí ò ṣe ká wọn, tó rò pé apá kábíyèsí ò lè ká wọn. Ṣé rí nǹkan tó wà láàrin wọn yẹn? Ọlọ́run kò tó ìṣẹ́jú kan, kò tiẹ̀ tó ààbọ̀ ìṣẹ́jú tí Ọlọ́run tó lè dá gbogbo ẹ̀rù fún wọn níbẹ̀ tán ní rí bá ti ṣe tán ní rọ́nà gbígbà. Ṣé wọ́n Ọlọ́run yóò fa wọn létí díẹ̀díẹ̀. Odindi èèyàn, odindi ọmọ, pẹ̀lú bí ọmọ ṣòro bí, ni wàá lọ gbé ọmọ ọlọ́mọ láì ṣe ọmọ tiẹ̀. Ìyẹn Rónkẹ́. Wo ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lẹ̀ f'Ọlọ́run. Àfi tó wá pé kìí ṣe Ọlọ́run ló dá gbogbo wa pátápátá sí ayé. Àfi tó wá pé kìí ṣe èémí tá a mí pé kìí ṣe Ọlọ́run ló ní. Ó kúkú pín fún olúkálùkù. Àwa ń lò ń lòkulò. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Ẹ tún wá gbọ́ wìnrìnwìnrìn. Ẹ kú bó ṣe ń lọ. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Ẹ bá mi share, kẹ́ bá mi subscribe, kẹ́dẹ̀ bá mi fi tó kù sí comment section. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Nǹkan kò ní ṣe mí wa. Etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di lágbára Kristi Jésù Olúwa wa. Ẹ ṣé gan àwọn èèyàn mi tó gbádùn. Bye.